tá a bá fojú inú wò ká wo ogun tó ń ṣẹlẹ̀ láàrin Iran àti Israel yẹn ká fojú wo nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn bandits wa ń bí báyìí ó jọ gàtè ó jọ gàtè ó jọra wọn gbogbo kínní yìí ó lọ mọ́ sẹ̀ríà lọ lẹ́sẹ̀ ṣé ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ adúláwọ̀ ṣé dandan ni káwọn náà tún wá gba sẹ̀ríà lọ yẹn láyé lórílẹ̀‐èdè wa tó bá máa di ọjọ́ iwájú ogun á máa ṣẹlẹ̀ bóyá ń ṣẹlẹ̀ láàrin Israel àti Iran báyìí níbo irú pòsíṣàn wo lè máa wù pé àwa atájọmọ Yorùbá atájọmọ ọkọ tá nílẹ̀ wa irú pòsíṣàn wo la máa wà tógun máa ṣẹlẹ̀ ńlùú wa ẹ wo àwọn tó wà ní Kwara báyìí lọ́wọ́ yìí ẹ wo orun ìpayín kékeré tán wà táwọn bandits ti fi wọ́n sí nítorí sẹ̀ríà lọ tó ẹ̀yin ti ní ẹ̀yin ti ti wá ẹ jẹ́ ká jára wa ká fi anything ẹ̀sìn anything Islamic ká fi lẹ́sẹ̀ pé kan ká gbájúmọ́ títí wa ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká gbé àṣà àti ìṣe wa ká gbé lárugẹ nǹkan táwa wà níbàá fún yín fún nìyẹn o nǹkan táwa wà níbàá fún yín fún nìyẹn so that kẹ́ lè máa wo ètò wa kẹ́yìn náà máa fi ṣe àríkọ́gbọ́n pé àṣà àti ìṣe wa dandan ni a gbọ́dọ̀ gbé lárugẹ. ẹ rí pé gbogbo ìjà tó ń jà ní Iran àti Israel tó ń jà kí ẹ pé China kọ wà lẹ́gbẹ̀ẹ́ kankan kí ló kàn. wọn dẹ bí anybody ní gbogbo ara bá tó 2 million tó lè gbiná ojú China. láyé China ò dẹ̀ ṣe Islam wọn Christianity àṣà àti ṣe wọn ni wọ́n. bẹ́ẹ̀ ni o. so ìfọkànbalẹ̀ ó wà gan nínú kí wọ́n máa ṣàtà àṣà àti ṣe. bẹ́ẹ̀ ni. ẹ̀sìn Islam òun ló kó wà ládìí bá Iran Afghanistan Syria gbogbo wọn títí tí gbọ́n ìlú yẹn bẹ́ẹ̀ Mauritania even Kwara State ní lọ́dọ̀ wa ń bí ẹ̀dẹ̀wò north tó jẹ́ àwọn neighbor wa ìbàyẹn wọn tó ń go through látara píṣẹ̀ rí àwọn fi ń darí wọn so let's learn from this